bàbá rẹ̀ ní tọ́jọ́ mẹ́ta ní ẹ̀kú ọjọ́ mẹ́ta là kí wọn á fi orí ọ̀fẹ́ kí gbogbo ẹ̀yin tí àwọn wà wípé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé Ògèrèǹtì àti bàbá àlùbáríkà àwọn ẹbí dànù ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nìí kí la gbé wá fún yín ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ̀jẹ̀ àjọṣe bàbá àlùbáríkà wà ń kalẹ̀ bàbá káwọn ará lélẹ̀ ọkùnrin. èyí oge Ọlọ́run ṣàánú wa àní gbígbàdúrà àní rí bínú Ọlọ́run kan burúkú ò sì ní ṣẹlẹ̀ sí wa àní dáràn àrùn lámàdá ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. àmín Ọlọ́run bàbá yìí ń ságbé wá tó ń jà rìn lórí ẹ̀rọ ayélujára tó dẹ̀ ṣẹlẹ̀ òun ni ọ̀dọ́mọdé olórin tàkasúfèé wọ́n ń pè ní Portable Zazu àwọn kan ní Zazu kan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé ó gbá ìránṣẹ́ Ọlọ́run kan létí ṣùgbọ́n bí a ṣe gbọ́rọ̀ yẹn ni wípé torí Portable yìí ní ilé ìgbafẹ́ kan bá àtàwọn èèyàn ti mu ọtí wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run yìí wòlíì ó lọ ń ṣe ìkéde ó bá lọ ń bá wọn pé ẹ má mutí mọ́ ẹ má ṣe kinní kan mọ́ ni Portable bá dìde ló bá gbà ní etí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé pò yẹn lóríṣiríṣi ọgbà tóun máa jáde ó sọ wípé òun ò fẹ́ fi iná sórí òrùlé sùn ni wípé àtìgbà tí ìyá òun ti kú ẹ̀gbọ́n obìnrin ṣọkanṣọ tóun ní tó tọ́jú òun dàgbà báà yẹn ló wà tó mójútó tí èèyàn kan wá tán pé àwọn náà pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àbùpà ẹsẹ̀ ẹ̀gbọ́n òun yẹn àwọn ṣe wàhálà ẹnìyẹn padà wá kú òun lòun náà wá wò pé kó má lọ jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ náà lára ṣe ń fu òun wípé ọ̀dẹ̀ wá ní pé èèyàn Ọlọ́run gidi ni ó ń tọ̀hún ó ní báwo lòun ṣe fẹ́ déèyàn Ọlọ́run gidi mọ̀ òun ò fẹ́ finá sórí òrùlé òun ò fẹ́ fi sùn ẹ gbọ́ bí onímọ̀ bí ẹni Ọlọ́run ojú wo lẹ fi wò. ṣe rí yèyí oge ṣebí ọmọ olórin kan tẹ sọ̀rọ̀ ẹjọ́ ní tí wọ́n ní wọ́n lù níbì kan tá à ń gbàdúrà fún pé Ọlọ́run bá mi jára rẹ̀ ọ yá ta ni wọ́n lọ bí òde kan wọ́n lu ọmọ náà pé wọ́n lù kó lọ bì kan wọ́n lù ẹni Portable tá a gbàdúrà fún jọ́ náà pé kọ́lọ́ mọ́jọ ó sì jáde tọmọ náà tó ń lélẹ̀ yìí lọ wá lọ gbá wòlíì náà ló tó lọ gbá létí ṣe rí gbogbo àwọn àfáà àwọn wòlíì àwọn ẹni Ọlọ́run kò ń sọ̀rọ̀ ìbínú ló wà nílẹ̀ kí ni mo wí kò ń sọ̀rọ̀ ìbínú kò ń sọ̀rọ̀ ìbínú sórí téèyàn bá ti gbé pé iṣẹ́ dáwà ló ń gbé lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run ló ń gbé lọ́wọ́ kọ́ mọ́ wò pé àpọ́nlé lòun ọmọ rí ń bẹ̀ ẹni ó gbé sí Ọlọ́run lọ́wọ́ àbùkù ló gbé lọ́wọ́ ẹ̀tẹ́ ló gbé lọ́wọ́ àdánwò ló gbé lọ́wọ́ gbogbo gèfèrí dìtẹ̀ fá má nábì ní Mákà ló fi Mákà alẹ̀ ló gba Mádínà lọ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó tẹ bá wá wọ̀rọ̀ Báíbù náà yẹn gan fún rẹ̀ ó ní ìwọ má ṣe dá a sí wèrè lóhùn torí àìpé orí rẹ̀ kí ni mo wí ìwọ má ṣe dá a sí wèrè lóhùn torí àìpé orí rẹ̀ ó ti tún sọ ní ẹsẹ̀ ibì kan pé kí ìwọ ṣọ́ra lọ́dọ̀ àwọn gèfèrí ni ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi ṣọ́ra fún wàásù rẹ lọ́dọ̀ àwọn gèfèrí ni ọmọ Ísírẹ́lì ṣé rí ọ̀dọ̀ àwọn gèfèrí ló lọ wòlíì náà tó náà gbéra ó rí ọjà ńlẹ̀ ó rí ṣọ́ọ̀ṣì ńlẹ̀ níjọ́ Sunday ó wá gbé aago ọgbà bí wọ́n ti mú gbó tán ti mutí tán ti ń fa sìgá tán ti ń ṣe ọ̀dà yẹ yóò gé jẹ́ kí n pòwe kan aláàfẹ́sù làbúlé. wọ́n ní bàbá àfa baálẹ̀ ń ta gbó ìyàwó ẹ̀ ń gbó ọmọ ẹ̀ ń gbowó ta. baálẹ̀ ń ta gbó ìyàwó ẹ̀ ń tó gógóró
àkọ́bí ọmọ wọn ní gbowó ta ẹ sì lè fẹ́ wàhálà nílùú. Ta ló wá wàhálà? Ta ní tanná mọ́ wàhálà? Pásítọ̀ tó gbéra tó lọ jíṣẹ́ Ọlọ́run nílé ọtí, Ọlọ́run ló mọ tó bá lọ, àníyàn lèèyàn fi kábùkù níbì kan. Ṣùgbọ́n àtàwọn àfáà náà, mo gbọ́ pé ajìjàgbara kan náà nígbà kan pé àwọn àfáà kan hàn tú, wọ́n wá gbé síbi wàhálà, wọ́n wá gbé lọ bá, àwọn sọ fún wọn pé èmi ò mú hàn tú. Kí ni wọ́n ń wá kí? Àti wòlíì o àti àfáà o, iṣẹ́ wọn gan ò dá wọn lójú, ọ̀rọ̀ wọn gan ò dá wọn lójú. Iṣẹ́ tí wọ́n á bẹ̀bẹ̀ gbà, iṣẹ́ tí wọ́n á bùkù fún, àfáà tó jẹ́ pé bólówó kú àwọn ni ó sìn, wòlíì tó jẹ́ pé bí gbogbo èèyàn ọlọ́lá kú àwọn mú palẹ̀ mọ́ rẹ̀. Iṣẹ́ àánú, iṣẹ́ ọ̀wọ̀, iṣẹ́ àpọ́nlé, ẹ wá sọṣẹ́ náà di iṣẹ́ àbùkù mọ́ra yín lọ́wọ́. Wọ́n gbá wòlíì lójú ò ṣe nǹkan kan. Bíbélì ni wọ́n bá ti gba ẹlẹ́jọ́ ọ̀tún kó kọ́ tòṣìṣì ni. Òjíṣẹ́ Ọlọ́run ni. Ó yẹ kí wòlíì yẹn kọ́ ní àzàzù. Ó yẹ kó kọ tí òṣìṣì kó tó gba. Wọ́n bá dẹ̀ wá gba ká mọ́ wò pé ààbò Portable. Àwa kọ́ la gbé sí Ọlọ́run lé lọ́wọ́. Ọlọ́run ló pe wòlíì hùn. Ọlọ́run tó pè ló fìyà jẹ. Ọlọ́run ti ní àṣẹ Ọlọ́run ni pé ọwọ́ Portable yẹn yóò kan etí rẹ̀. Àṣẹ Ọlọ́run. Tó bá jẹ́ pé kò gbọ́dọ̀ mọ́ fọwọ́ gbá létí níjọ́ yẹn, àṣẹ Ọlọ́run. Tí ó bá gbá létí níjọ́ náà, nǹkan mi á ṣẹlẹ̀. Ẹjọ́ wá lẹ́tọ̀ọ́ láti ṣe wọ́n lò ní lọ. Ó lójú bí wọ́n ti jí sí Ọlọ́run. Ok, ṣé wòlíì náà lẹ́tọ̀ọ́? Ọlọ́run tó sọ pé ìwọ má ṣe lọ jíṣẹ́ lọ́dọ̀ àwọn gèfèrí mi. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi. Sọ́lọ́run àgbàgbọ́n tọ́lọ́run tó sọ̀rọ̀ yẹn. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó pé ìwọ má ṣe lọ jíṣẹ́ lọ́wọ́ àwọn gèfèrí, má lè lọ jíṣẹ́ ní ọ̀dọ̀ àwọn gèfèrí mi. Wánù èèyàn tí ò mọ Ọlọ́run ṣe wọ́n máa ń fà nábì bẹ́ẹ̀. Ok, wọ́n ní gbọ́ ọmọ Ísírẹ́lì. Kí ni oní mo wí? Gbọ́ ọmọ Ísírẹ́lì. Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Kí wọ́n sí gbogbo iyè rẹ lé, kí wọ́n sí gbogbo ọkàn rẹ lé, kí wọ́n fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ, kó o sì máa kọ́ àwọn ọmọ rẹ tó bá sùn, tó bá jí àti tẹ́ bá rìn lọ, kó o máa sọ fún wọn pé Olúwa wa Olúwa kan ṣoṣo ni o. Ìkejì tó dàbí rẹ̀, fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ẹni ó bá gbé sí Ọlọ́run lọ́wọ́. Níjọ́ kan pásítọ̀ kan, bàbá yẹn, bàbá gbòòlù àbí kí ni wọ́n ń pè, pásítọ̀ gbòòlù àbí kí ni wọ́n máa ń pè. Wọ́n wá ní àwọn babaláwo, wọ́n gba báíbù hùn, wọ́n gba gbogbo hùn. Mo ní bó nìwọ náà ṣe lọ jíṣẹ́. Àwọn sẹ́kàn bẹ téèyàn bá ń jẹ èèyàn kábùkù ń bẹ̀. Mo máa ń sọ pé ok, wòlíì tó mọ ibi tí àwọn babaláwo wà ń sọ pé babaláwo, ẹ̀yin ọ̀mùtí, ẹ̀yin ẹni ègbé, ìwọ nìkan tó ń lọ sọ bẹ́ẹ̀ láàrin èèyàn, ó dàbí òròmọdìẹ láàrin ìjà lọ ni. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi, òun náà ò ń jíṣẹ́ tí ó ṣe. Àfáà tó dórí mọ́ńbàrí ti sọ pé ẹ̀yin ẹni èṣù eléégún, ẹ̀yin tẹ́ ń daṣọ dúdú bò, kí náà kàn wọ́n. Ẹni tí ń mutí, Ọlọ́run ló ní kó máa mutí. Tọ́lọ́run bá gbọtí lẹ́nu rẹ̀, ọ̀ràn lọ́hùn. Ẹni tí ń ṣe gèfèrí, Ọlọ́run ló ní ó máa ṣe. Ìwọ tó ń ṣe ṣọ́ọ̀ṣì, Ọlọ́run ló ní ó máa ṣe. Ìwà yẹn kọ́ la fi lè yí ìsìlámù padà. Gbogbo ẹni tó bá ń bú ọmọ yẹn wọ́n kàn bú ni torí kò lọ bá pásítọ̀. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi, pásítọ̀ ló dẹ̀ gbé sí Ọlọ́run lọ́wọ́. Òun ló sì wá àbùkù
torí iṣẹ́ Ọlọ́run pẹ̀lú àbùkù wọn jọ ń rìn ni pásítọ̀ yẹn Ọlọ́run sì ti kọ tẹ́lẹ̀ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn a máa rí nǹkan ìgbèjà, wọn a máa rí nǹkan ìnira, wọn a máa rí nǹkan àbùkù. Lòjíṣẹ́ Ọlọ́run fi máa ń wà láàyè ọ̀wọ̀, lòjíṣẹ́ Ọlọ́run fi máa ń wà pẹ̀lú ààwẹ̀, lòjíṣẹ́ Ọlọ́run fi máa ń wà pẹ̀lú àdúrà. Ọlọ́run ti sọ pé ọwọ́ ọmọ yẹn máa bà á létí ń jọ ni. Wòlíì yẹn kẹ̀dẹ̀rẹ́ Ọlọ́run lè ní í lò pé bó ṣe lò ó yẹn lọ́lọ́run á fi fọwọ́ ẹ̀ sókè tó máa fi jéèyàn Ọlọ́run. Ọlọ́run lè wò bẹ́ẹ̀ pé nígbà tó ti fọwọ́ gbà yẹn wòlíì yẹn náà ó lókìkí. Èèyàn mélòó ló mọ̀ tẹ́lẹ̀? Àwọn èèyàn dẹ̀ mọ̀ bọ̀bọ̀ eléyìí gan, ó dẹ̀ ti gbá a létí wòlíì lágbájá báyìí, ọmọkùnrin yìí ló gbá a létí rí òkun ó ṣe wí láyé bẹ́ẹ̀ wọn ó wí lọ́run. Torí báíbù ní gbogbo ntẹ́yìn bá ti dè ní ayé ń bí ládè lé ọ̀run, gbogbo ntẹ́yìn bá ti tú láyé ń bí látú lájù lé ọ̀run. But èèyàn máa ń ṣọ́ra kó wo ibi tí ó ti máa lọ jíṣẹ́ Olúwa. Ẹni tí ò mọ Ọlọ́run ò kówé ọkọ̀ lọ́wọ́, wá dọ́dọ̀ àwọn dìgbòlùjà, àwọn tí wọ́n ń gbàgbé ọkọ̀ tí wọ́n wà ń rònà, àwọn àwa ní òṣìṣẹ́ dáàbò mọ́ fàlẹ́ bíbí lórúkọ Jésù kò ní ní wíjì àbò Jésù. Jésù kan kí ní wíjì àbò kí ló ń tẹ̀lé? And give me particular now be nonsense. Wàhálà náà ni. Ntọ́ba ẹni tí ò mọ Ọlọ́run ò lè bá nábì bẹ́ẹ̀. Kí ni ọgbà létí? Kí ló náà wá lọ́dọ̀ Pọ́tífà? Kò mọ̀ lọ. Èèyàn kì í máa ń dájọ́ èèyàn lẹ́bi o. Èmi ò ń dọ̀tọ̀ mi ò ń dọ̀. Number 1, number 2, iṣẹ́ Olúwa tó gbé dání. Sáwọn wòlíì náà lóríṣiríṣi tí wọ́n ń rí náà rọ́, tí wọ́n ń rìnrìn rọ́, tí wọ́n ń hùwà irọ́, tí Ọlọ́run fàbùkù kàn wọ́n sẹ́wọ̀n òpáyé. Sáwọn àfáà tí wọ́n ń rìnrìn rọ́, tí wọ́n ń hùwà irọ́, tí wọ́n ń sọ̀rọ̀ rọ́ sẹ́wọ̀n òpáyé. Báwo lè yan ṣe tó ń pàtó jẹ́ pé ẹni Ọlọ́run ìyà ò lè jẹ́? Bàbá Gbòlóyè ìjọ náà lọ́hùn wọ́n wá ní wọ́n gba àwọn gèbèrè wọ́n gba báíbù rẹ̀, wọ́n gba kíni ní sọ fún Ọlọ́run kó tó pé ọjọ́ méje kọ́lọ́run ó ṣèdájọ́. Gbọ́wọ́ sókè, àwa gbọ́wọ́ sókè, àwa ni yá jálujálù ó lé nǹkan mi bàbá pé pẹ̀lú ẹ̀ pásítọ̀ mọ̀ lọ́lé. Àrá lọ já gbogbo bí wọ́n ti ń bọ kíní wọn yẹn. Níjọ́ kẹta òjò ṣú, ó fọ́ gbogbo wọn gbà wọ́n pé kíní tí wọ́n ń lu agogo wọn tí wọ́n ń ṣoṣù tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tójò yìí ṣú tí àrá. Wọ́n wá pásítọ̀ yẹn kàn wọ́n bẹ̀. Bá wọn aṣọ wọn ní bàbá àlùbáríkà yìí lẹ́jẹ̀ wá mẹ́pẹ́ ọ̀kan náà ni wá torí òótọ́ oníṣègùn aláàfáà babaláwo wòlíì ọ̀kan náà ni wá. Ó yẹ ká máa bára wa jà pọ̀tù kó yẹ kẹ́yìn náà máa já bára wa jà. Bàbá àgbàlagbà ni pẹ̀lú àbùkù tẹ́ ṣe fún ló jẹ́ kémi bínú, ló jẹ́ kémi sàǹtẹ̀mí sà. Àjò ń bẹ téèyàn fi kọ̀yà. Téèyàn bá sọ pé wọ́n máa ń jẹ́ àjò wà téèyàn máa fi ń kọ ìyà àbí òṣìyàn tí wọ́n fi ń kọ ìyà, ṣáájò wà téèyàn máa fi ń gbèjà ẹni, ṣáájò wà téèyàn fi ń ṣe gbogbo ẹ̀ ló wà. But kéèyàn ṣọ́ra fún ìrìn ẹ̀, kéèyàn ṣọ́ra fún ìwà ẹ̀, kéèyàn ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ, kéèyàn ṣọ́ra fún nǹkan ṣíṣe, kéèyàn ṣọ́ra fún nǹkan múmu. Èèyàn mutí lọ́wọ́ àwọn sọ pé kíní mo ló ti rọ́jà tà á ní ẹ̀ má mutí bí máa ń ṣe sọfẹ́ lé àwọn kọ́sítọ́mọ̀ dànù fún ta ló ní kọ́ máa ṣe tí ń ṣe yẹn? Bọ́lá ló ní gbogbo ọtí lé lọ́wọ́ níbi àwọn tí jòkó tí wọ́n ti ní táwọn ẹ̀rù kú tí èfi ti ń lọ bí Ṣàngó wáṣù kí lọ fẹ́ ṣe wájú bẹ̀yẹn tí ó dùn àwọn eléyìí. Wọ́n ní ká fa kan kọ́ wá ṣe wáṣe kọ́mọ wá gbé wáṣí kiri ilẹ̀ Ìjẹ̀bú. Ṣé ọ wá sọ pé kí àpènà ọmọ wà nílẹ̀ Ìjẹ̀bú mọ́ ni àbí kó lúwo kọ́mọ ṣẹlẹ̀ ń Jẹ̀bú mọ́? Àbí yèyé odò ọmọ wà létí ọ̀sà lọ́nà kìíní lọ ọmọ bòmí mọ́?
tí ó lè ṣeé ṣe ní èṣeéṣe ó níbi téèyàn ti jíṣẹ́ tí téèyàn gbà pọ́nlé ń bẹ̀ wòlíì ìgbé gẹ̀ àti jíṣẹ́ tó dẹ̀ tún gbà àbùkù. ìrìn gan múyàn gbàbùkù ìrìn yàn gan gbà fura sí. ó túmọ̀ sí pé wọ́n tún wọ́n sì láyé. láyé gbà wọ́n tó wọ́n sábà wọ́n náà tó dẹ̀ jẹ́ wọ́n péjébù àbí kí wọ́n dé. Portable bàbá. Portable bàbá. Portable bàbá. No, wọ́n ní Portable ló ń jẹ́ bàbá àlùbáríkà. òkè àwọn ti pé tèmi náà mọ̀. Wọ́n náà tó ń jẹ́ Portable wọ́n náà lóòótọ́ o ẹni tí wèrè bá pàyà ẹ̀ ni bàbá mi tó bá rí mọ̀kálíkì yóò họ o. Ó náà lọ́rọ̀ bọ̀tì tí ó bá wá wò pé ẹnìkan ṣe wọ́n lè wá sọ́dọ̀ ẹ̀ kán ká nǹkan síbẹ̀ kó má jẹ́ pé ohun tó ń ta yẹn ló fi ṣoríire kọ́lọ́hún síbòmíì fún ẹ̀ yóò kì í yájú sáwọn ẹni ọlọ́run yóò kì í fojú dí àwọn ẹni ọlọ́run gbogbo ohun téèyàn bá ti jẹ́ tọ́lọ́run tó gbé lọ́wọ́ yẹn ni ọ̀bá wò ó ṣe bí wọ́n sọ pé bàtẹ̀gbẹ́ wọn gbogbo ẹ̀tẹ̀ ní ọlọ́run ló fún wọn bu ọtí mọ́mọ́ bá ẹni ọlọ́run ó ṣòro orí bí ṣe é sí ni o tó o bá rí bí ṣe é sí wọ́n mọ̀ lé ọ ní rí tí ń lé ọ ó gbà àfáà létí àwọn wòlíì ló lè ṣe fún o wọ́n lọ dá ọ sáwọn àfáà o àgàgà àwọn àfáà ńlá wà ní àbá. àwọn wòlíì kan náà sọ pé kó má pẹ́ pọ̀dọ̀ àwọn. wà láì láìláìlá wà tèmi bá wà lẹ́rẹ̀ẹ́ kódà tó bá tí n bá sọ̀rọ̀ wọ́n mọ̀ lé kò ní rí tí ń lé yóò họ kò ní mọ ibi tí ń họ lọ kí ni ń jẹ́ kíní kan ẹni ọlọ́run là ń pè é tẹni ọlọ́run náà yóò níbi tẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni ọlọ́run kí ni ẹni ọlọ́run náà ń wálé ọtí tí ò ṣe wàásù síwájú. kí ni ẹni ọlọ́run náà lọ jọ́ǹtì lọ ṣe wàásù fún wo yẹn ń jọ ẹ má gbọ́rọ̀ tó ní kì mí tó wúwo wá àwọn ọ̀rọ̀ ọrú eléyìí ẹmọ tí wọ́n lù ń jó ní nǹkan abẹ lọ́ọ̀ fún kọ́ lọ́mọ pàtí gbogbo ẹnu ẹ̀ wúlẹ̀ wọ́n sọ ọlọ́run náà tó lóun olúyànnú ọmọ náà bá tó sọ ọmọ jà sí ọ̀rọ̀ sọ fún ẹ ọmọ yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ Portable pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o ọlọ́run níjú òṣìṣẹ́ o wòlíì dákun má bínú ọlọ́run ti sọ pé ọwọ́ ènìyàn bẹ́ẹ̀ láyé ni nọ́mbà 1 nọ́mbà 2 òjíṣẹ́ ọlọ́run kò yẹ ká gbé gbọ́ ọtí ọlọ́run ti sọ pé ẹ̀yin ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn kèfèrí nì wọ́n dẹ̀ ti sọ pé wọ́n má dá àṣìwèrè lóhùn torí àìpé orí rẹ̀ á ní ẹjẹ́ ọlọ́ba yẹn orí wọn ò pé má dá àṣìwèrè lóhùn wòlíì mo fọlọ́ bẹ́ẹ̀ torí àìpé orí rẹ̀ gbogbo yẹn ó ṣe ìjọ mẹ́jọ. òun náà ni ẹ ti gbọ́ yẹn wọ́n ní kí wòlíì náà àti àfáà gbẹ̀yìn tẹ́ bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin náà mọ̀ bí ẹ máa gbé ìwàásù lọ ní ìṣe pé bí ti ń pẹ́ everybody ṣé wàásù kan láì gbóúnjẹ o ṣe wàásù báwọn èèyàn náà fún wọn lóúnjẹ ẹ wo èyí tí a rí wọn lórí ètò ìtòní nìyẹn ṣe wàásù lákòókò yìí láì gbé ráìsì lọ́wọ́ láì gbégbé mọ́sálọ̀ àbákára wọn kára pẹ̀lú búrẹ́dì wàásù yẹn máa dùn bàjẹ́ bí Jésù bá padà bọ̀ wá láì gbé dọ́là lọ́wọ́ kò lé léèyàn púpọ̀ pàdé gbogbo tí Jésù dé níṣe pẹ̀lú pánstálì ọlọ́run pẹ̀lú ráìsì àpò ráìsì agbóyàn kò bàjẹ́ mi kò lọ́gọ́ lè lo ìyá sábà gbẹ́yọ̀ kan. ẹ wo ẹni máa pàdé lórí ìkànnì tèmi tí ń lọ ṣùgbọ́n bàbá àlùbáríkà wà ní Ìgbòdú fún ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ mẹ́sàn pé dé Ìkòdú garage ẹ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbòdú junction ẹ ti rí sambo tàbí kẹbìrì lọ́wọ́ anybody pé ọ̀dọ̀ bàbá àlùbáríkà lẹ́ lọ ẹ wá múra sọ̀rọ̀ ààrẹ yín ẹ wá ọ̀bẹ ṣe máa rìnrìn àjò ayé Nàìjíríà lé àwọn èèyàn náà ń ṣe tiwọn wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n dẹ̀ rìn ṣe rárìn láì ṣáájò lọ má wáyé lásán o torí wọ́n ní bó kún kékeré bó kọ́lé bó ṣoore òkú kò ná lọ́hùn kólóbó the best thing ni kò rí ilé ayé kò rí fi ṣe nǹkan rere tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 hold down.